ọmọ ìyá mi bó ṣe máa ń béèrè owó káàkiri yẹn ó ń bí mi inú bó ṣe máa ń béèrè owó káàkiri ó bí mi inú bó ṣe máa ń béèrè owó káàkiri ó ń bí mi inú lọ gbìyànjú iṣẹ́ yìí before kó tó listen sí rárá tọ̀ ọmọ ìyá mi bá mi ṣe kí ni bá mi share fídíò yìí bá mi share fídíò yẹn share fídíò yìí dáadáa share fídíò yìí ẹ jọ̀ọ́ tiktok account mi ti tẹ́lẹ̀ wọ́n ti banned ẹ̀ mo fi ọlọ́run bá bẹ̀ yín àti rí mo rí tiktok míì mo ti open ẹ̀ ẹ máa rí mo máa post àwọn iṣẹ́ síbẹ̀ like mo ti ń post àwọn iṣẹ́ síbẹ̀ látànà mo fi olúwa lé mọ̀ ẹ̀ mo bẹ̀ yín àdúrà yín àgbà ọ̀nà aláfi gbogbo yín o ẹ jọ̀wọ́ ọmọ yín ọmọ ya mi ẹ lọ gbìyànjú iṣẹ́ mo fẹ́ kọ́ lọ gbìyànjú iṣẹ́ yìí ó kéré pọ̀ jù agbé bí 5 million wá fún ẹ iṣẹ́ ara mi ni ẹ rí pé mo ṣe ṣe ni iṣẹ́ ara mi ni mi ò bó bá bí bóyá ìmọ̀lẹ̀ bá wà lára ẹ ó máa ju bẹ́ẹ̀ lọ o bí ìmọ̀lẹ̀ bá wà lára ẹ ó lè gbé 15 million wá ó lè gbé 20 million ó depend bí ara bá ti tó bá ti ń receive ìkan sí báwo ló fẹ́ ṣiṣẹ́ yìí ẹni tó bá wà ní bóyá àwọn tó bá wà labroad tó bá rí pé oníṣẹ́ ọwọ́ ni ẹ tó wà labroad ọmọ ìyá mi wà á rí ju bẹ́ẹ̀ lọ wà á máa rí owó tested and confirmed iṣẹ́ yìí ó dájú ó wà fún ìmọ̀lẹ̀ ó lè wà fún oṣólẹ̀ àṣínà gbogbo àwọn ọkọ̀ bíi mẹ́ta yẹn ló wà fún ọmọ ìyá mi báwo ló fẹ́ ṣiṣẹ́ yìí ọmọ ìyá mi bá mi share fídíò mo bẹ̀ ẹ́ mo rọ̀ ẹ́ mo bẹ̀ ẹ́ torí àwọn ẹlòmíì ìyà ń jẹ wọ́n mi lè like kọ́ àwọn èèyàn máa béèrè owó lọ́wọ́ èèyàn wọ́n máa tọrọ owó káàkiri mi like it I don't like it báwo ló fẹ́ ṣe ọmọ ìyá mi lọ wá orí àfàfà orí ológbò tó bá nínú sára àtòrí àfàfà kó sínú apẹ tuntun lórí iná kó ti gbé apẹ tuntun yẹn gbé sórí iná kó mú epo yí káàró yẹn wọ́n á mú orí àfàfà yẹn àtòrí ológbò yẹn gbé sẹ́gbàrá wọn nínú apẹ yẹn wọ́n á mú ẹyin adìyẹ ìbílẹ̀ 10 wọ́n á sì kí ni wọ́n á mú ẹyin adìyẹ ìbílẹ̀ 10 tó yíká 10 tó yíká bá ti tó yíká ọmọ ìyá mi wọ́n á mú ẹrù alámọ̀ ọjà ló máa ti rà á má béèrè kọ́sàn lọ́wọ́ mi kékeré ló jà lọ́ra alámọ̀ lọ́ra lọ́jà ẹ̀dọ̀ wọn lẹ́wọ́ ọmọ lọ́ra so wọ́n bá ti rà wọ́n á dàlé lórí á dàlé lórí abo kíní yẹn mọ́lẹ̀ bá ti bò mọ́lẹ̀ wọ́n á mú orí dátà rẹ̀ kan mú sí lórí jò bá ti wá jò tán ọmọ ìyá bá mi share fídíò yìí ìyá máa jẹ àwọn ẹlòmíì níta ìyá ń jẹ wọ́n níta bí ìyá ti jẹ wọ́n yẹn kò mi like rárá tó mo fọlọ́run bá bẹ̀ bá mi share so wọ́n ti wá síbẹ̀ yẹn ọmọ ìyá mi kí ló máa ṣe wọ́n máa mú wọ́n bá ti jó tán wàá lọ á kúná wàá lọ sí irú kan báyìí bá ti rọ́ sí ọmọ ìyá mi sókun mọ́ láì kó kanlẹ̀ ó bá rí pé wò níbi tó máa gbé sí so ẹ má bínú wọ́n rí pé wò níbi tó máa gbé sí ọmọ ìyá mi sókun mọ́ lórí kò gbé kọ́ kò kàn ṣo kò gbé kọ́ síbi kan má jẹ́ kó kanlẹ̀ mọ́ ọmọ ìyá mi kí ló máa ṣe wàá máa fi lord àbí ẹni ṣí machine app àbí ẹni dry gin wàá máa fi lò láràárọ̀ àbí kò bọ́ ẹ̀kọ́ eléwé kí anybody tó bá yẹ sọ̀rọ̀ ni o kó tó bá yẹ anybody sọ̀rọ̀ rárá kó tó fẹ́ nu àbí kókó jí kò fẹnu náà before kó tó lòbẹ̀ káṣẹ́ lómi ewúrẹ́ mi sì mi bá fọ ẹnu mi lè jẹ́ anything kò yẹ má bínú so wọ́n á mú ẹ̀kọ́ eléwé wà bó sínú inú ike kan wọ́n á mú abọ́ white ni ike white bóyá ike àbí àbówó sábò sí wọ́n á mú ẹbu yẹn wà bó lé lórí wọ́n á fọwọ́ ẹ̀ pò bá ti pò agbèdarí wà ṣàdúrà sọ bá ti ṣàdúrà sọ ọmọ ìyá mi wọ́n á máa kó jẹ bá ti kó jẹ tán wọ́n á fi owó ẹ̀ pa orí pa ẹsẹ̀ that's it Èrèdé Ọládé wàá rí owó ayé ẹ lẹ́nu that's it God bless you rẹ o.